But Dad, Emma Binu, do you know that a smoker is liable to die young? lórí burúkú ni ìyá ọmọ ìṣá mọ́dà tẹ̀rẹ̀ ìyẹn wife tèmi how old ni kó tó kú. Let's say 45. Good of you. Family doctor wa ìyẹn náà tó catapult the other day how old ni. 42. Yeah. Good of you. Wọ́n wá rí woman èyí tẹ̀ tó wà ní ìta mẹ́rin tó ń ta provisions tó ní ìdí ńlá yẹn. Oh, you mean your late concubine? Lórí burúkú ní ìyá ọmọ yìí o ṣé o mọ̀ pé mọ́dà tẹ̀rẹ̀ náà concubine tèmi ni kó tó di pé ó bọ́ọ̀nì ìwọ fẹ́mi. Just escape. How old ni. 49. Can you see na good of you. Ṣé o wá rí father tèmi ìyẹn grandfather tẹ̀rẹ̀ how old ni kó tó kú. 102. Yóò ti rí báyìí. Wo lórí burúkú dẹ̀ ní bàbá yẹn chronic smoker ayé àtọ̀run ni ó lè fa báńgà. Bàbá yẹn ó live up to 102. Èmi bẹ́mi dẹ̀ ṣe wà yìí mi ò fẹ́ live ju 157 yọ tí bá ti pé 157 kí lọ bá àwọn ancestors ni. Ayé mi tèmi bá mi. Bí àwọn wèrè tó kọ ọ̀kan tó ń kà yẹn wọ́n lọ sí school ni wọ́n graduate ó ti yẹ life continue o.